Olooto Ilu Losika Ilu bẹ́yàn jú kò sọ́jà yọ ọ́ lọ́rẹ̀ bẹ́yàn sì fi gbogbo tó ń ti fi ń tọ́jú aráàlú yọ ọ́ lọ́ta. Mo sa iPhone 14 pàlàpà inú ń bí àwọn ìyá yahoo wọ́n fẹ́ẹ́ lè fẹjọ́ mi sun Ọlọ́run ọ̀rọ̀ yóò sì lè dùn mí sí bẹ́ẹ̀ gbéjọba àpapọ̀ lọ ilé ẹjọ́ 2019 tẹ́ẹ̀dẹ́gbẹ́ òfò lẹ̀ Yahoo Mother Association of Nigeria kò sẹ́ńtà àgbà bí ya rẹ̀ wò tí ò ní rùn inú ẹbí tèmi náà ti wá Yahoo ń bẹ́ńbẹ́ ta tó pè ya ẹ̀ ságẹ́sì pé tọ́mọ rẹ̀ ń ṣe ọ̀dà torí àtibọ̀tán ọjọ́ alẹ́ ọlọ́rọ̀ tèmi ò lè dòńgbó nígbà tí mo lówó lọ́wọ́ tèbí mọ́tò náà ọmọ yín rà lónìí tẹ́ ń wẹ̀ tán fi gbọ́ àti mísíkì orí kúkú tó fi ń dàgbà àdúgbò láàmú tẹ bá sì bá wọn sòtọ́ ọ̀rọ̀ wọn ni owó táwọn òyìnbó jẹ́ ẹ̀ràn wa àwọn làwọn ọmọ yẹn ń gbà padà ọmọ yín jẹ́ bí Anthony General of Federation tí ó gbẹ̀tọ̀ Nàìjíríà lọ́wọ́ èbò ọmọ yín ọ̀mọ̀wé ó sólẹ̀ bú pàtó gbowó gbóná wọ́n ń ṣe gbogbo tán sì ṣe ní ọ̀padà wà lẹ́yìn Yahoo sì ní brókìlà lẹ́nu kó lu àbúrò àbí kó lẹ́gbẹ́ àbí kó lo olólùfẹ́ rẹ̀ ẹ̀yìn